gbajúmọ̀ alágbára kan tó jẹ́ ọmọ Yorùbá tó tún jẹ́ alágbára ní ìpínlẹ̀ Kwara, ìyún olóyè Jagun ti ìlú Ìgbàjà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara, ìyún olóyè Lukman Balógun tó jẹ́ gbajúmọ̀ alágbára àti jagunjagun, ó mà ti kàgbákò kú ẹ̀ lásìkò tó fẹ́ ṣe oore fún àwọn ọmọbìnrin Fúlàní arẹwà Fúlàní mẹ́ta kan tí àwọn Fúlàní apààyàn àti ajínigbé tíjọba ń pè ní báńdíìtì tí wọ́n jí gbé ní ìlú Ìgbàjà. Bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tí agbára ìbílẹ̀ wà lára wọn tí wọ́n sì gbójúgbóyà, ọ̀kan pàtàkì ni Lukman Balógun, nítorí bí agbára ṣe pọ̀ lára ẹ̀ tó sì gbóná kọjá sísọ. Òun gan ni ó jẹ́ ká fi joyè jagun ìlú Ìgbàjà ní ìlú Ìgbàjà tó wà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ní gbogbo ìlú Ìgbàjà àti ìpínlẹ̀ Kwara, bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ètò ààbò tí àwọn agbésùmọ̀mí àti àwọn báńdíìtì ń da ibìkan láàmú, wọn ni wọ́n bá tún ti pe Lukman Balógun báyìí, wọn ni wẹ́rẹ́ ni yóò ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá náà. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gbogbo ẹgbẹ́ àwọn fìjìláńtẹ́ tó wà ní ìlú Ìgbàjà, olóyè Lukman Balógun yìí ló jẹ́ olórí gbogbo wọn nítorí bí agbára ṣe pọ̀ lára ẹ̀ tó. Ṣùgbọ́n lọ́jọ́ Ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá, ti ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án, ó ní olóyè Lukman Balógun ló mà kàgbákò kú ẹ̀. Ǹjẹ́ báwo ni gbajúmọ̀ alágbára yìí bó ṣe ṣubú lójú ìjà? Ó mà ní bí wọ́n ṣe jí àwọn ọmọbìnrin Fúlàní mẹ́ta kan gbé, wọ́n jí wọn wọnú igbó gbé lọ. Àsìkò yìí ni wọ́n sì lọ kàn sí Lukman Balógun pé kó wá gbà wọ́n sílẹ̀, kó wá ràn wọ́n lọ́wọ́ láti tú àwọn obìnrin Fúlàní náà sílẹ̀. Ṣé ẹlẹ́yinjú àánú sì ni Lukman Balógun kì í fẹ́ kí ètò ààbò ìlú Ìgbàjà àti àwọn ìlú tó yí ká dàrú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọkùnrin náà dí ìhámọ́ra ogun ẹ̀, ó pín ìbọn ẹ̀, ó sì gba inú igbó lọ láti máa wá àwọn Fúlàní náà kiri láti rí i pé ó gba àwọn ọmọbìnrin Fúlàní mẹ́ta tó jí gbé sílẹ̀. Àsìkò tí Lukman Balógun tó ń ṣe léyìí làwọn báńdíìtì máa ka mọ́nú igbó kìjikìji. Bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ jù lọ, wọ́n pọ̀ lórí òun nìkan. Ṣùgbọ́n a gbọ́ pé Lukman Balógun jẹ́wọ́ alágbára fún wọn náà. A gbọ́ pé kan tó borí ẹ̀ kì í ṣe nǹkan kékeré nítorí pọ́n dààmú pẹ̀lú bá ṣe pọ̀ tó, ṣùgbọ́n nítorí pọ́n pọ̀ jù lọ tí àwọn nǹkan ìjà ogun àti ìbọn burúkú tó wà lọ́wọ́ wọn sì tún lágbára ju ti Lukman lọ. Ńlá gbọ́ pé ó jẹ́ kan borí gbajúmọ̀ alágbára ọmọ Yorùbá yìí. Gbàrà tí ròyìn ikú Lukman Balógun jáde ní gbogbo ìlú Ìgbàjà mà ti dàrú. Bẹ́ẹ̀ náà mọ̀ pé nǹkan ṣe àwọn. Níṣẹ́ làwọn ọ̀dọ́ tiẹ̀ tú síta tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de wípé ikú Lukman Balógun ó jẹ́ àdánù látàwọn ò lè rí irú ẹ̀ mọ́ láíláì, nítorí pé ká tó rẹ́rìn ó dìgbò, ká tó rẹ́fọ̀n ó dọ̀dàn. Ní báyìí, níbi tí ọ̀rọ̀ náà lè dé, alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn òun náà ti ṣàbẹ̀wò sínú ìlú Ìgbàjà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ni ló di nǹkan ńlá, nítorí pé ògbójú alágbára tí kì í gbà kí ìyà jẹ àwọn èèyàn tàbí kí ètò ààbò dàrú ni olóyè Lukman Balógun tó jẹ́ jagun ìlú Ìgbàjà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, kábíyèsí onígbàjà ti ìlú Ìgbàjà ọba Ahmed Babalọlá Arípò kẹta, kábíyèsí náà sọ̀rọ̀. Ó ní àsìkò yìí inú ń bàjẹ́ kọjá sísọ. Ó ní igi ńlá ló wó lulẹ̀ ní ìlú Ìgbàjà, ìrókò ńlá gidi ni. Ṣùgbọ́n ó ní káwọn èèyàn lọ fọkàn balẹ̀ nítorí pé gbogbo agbára làwọn yóò ṣà láti wá àwọn tó dá àwọn lóró tọpa Lukman Balógun nípakúpa jáde. Nínú ọ̀rọ̀ tiwọn náà, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara nípasẹ̀ agbẹnusọ wọn arábìnrin Adétún Nàìjíríà Adéyẹmí, òun náà sọ̀rọ̀. Wọ́n ní káwọn èèyàn lọ fọkàn balẹ̀, àwọn ti bẹ̀rẹ̀ wádìí. Láìpẹ́ yìí ni làwọn yóò mú gbogbo àwọn oníṣẹ́ ibi tó dá ẹ̀mí Lukman Balógun légbodò, làwọn yóò mú wọn jáde.